Ìròyìn jákèjádò. Rògbòdìyàn bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Èdó. Èèyàn 22 ló dèrò ọ̀run nígbà tí àwọn afẹ̀míṣòfò pitú gbúkú ọwọ́ wọn ní àwọn abúlé méjì kan ní ìjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn gúúsù Abia ní ìpínlẹ̀ Èdó. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló farapa yánnayànna tí ọ̀pọ̀lọpọ̀ ilé dúkìá àti ilé oko tí ó wọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ṣòfò dànù. Ọjọ́ Ẹtì, ọjọ́ 21 oṣù yìí ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o. Àwọn agbègbè tí ọ̀rọ̀ náà kàn ní Márìndọ̀tì, Gbélémọ́tì, Dómíníjù, Kọ́lá Village, Táyé Camp, Edo Camp, Dìpẹ̀, Bàlá, Délé àti Thousand. Onírúurú ẹ̀yà bíi Yorùbá, Haúsá, Ìgbò, Bìní ló ń gbé ní àwọn agbègbè yìí o. Ẹnìkan tó ní ká forúkọ bò wọ́n láṣìírí sọ pé àwọn oníjìhádì tí wọ́n jẹ́ ẹ̀yà ìjọ tó wà ní agbègbè ẹsẹ̀ odò ni wọ́n dìhámọ́ra ogun tí wọ́n sì wá sí agbègbè náà wá ká àwọn èèyàn mọ́lé ní àárọ̀ kùtù ọjọ́ náà pẹ̀lú àwọn ohun ìjà olóró. Wọ́n ṣe àwọn ará àdúgbò náà báṣubàṣu, ìbọn dún lákọlákọ, bẹ́ẹ̀ ni wọ́n sun ilé nísùkúsù, wọ́n ba dúkìá jẹ́, nǹkan yan. Wọ́n ní àwọn tó kógun wá yìí tí wọ́n pààyàn nípakúpa yìí wọ́n ṣe láti fi gbẹ̀san afurasí olè kan tí àwọn ọdẹ pa nígbà kan lọ́hùn ni o. Olórí ìletò kan lára àwọn ìletò tí ọ̀rọ̀ kàn, Ìgbàlà Ọbázuayè tó jẹ́ olórí ìletò Márìndọ̀tì sọ pé àwọn tí ń dáko ní agbègbè náà ó ti pẹ́ o tí kò sì sí wàhálà, àmọ́ wàhálà dé nígbà tí ọ̀dọ́ kan láti ilẹ̀ ìjọ ń béèrè ìṣàkọ́lẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n ń kọjá sórí ilẹ̀ wọn tí wọ́n ń jí ire oko tí wọ́n ń jí àwọn èèyàn gbé láti bí ọdún 27 sẹ́yìn. Ìròyìn jákèjádò.